lẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ alálùbáríkà kan ògbóǹtarìgì olórin ni wọ́n rising star òun ni wọ́n nínú àwọn ọmọ Alhaji Saheed Òṣùpá ni wọ́n jẹ́ nínú àwọn tó ń lo style of music Alhaji Saheed Òṣùpá tí wọ́n wá tó túmọ̀ sí pé wọ́n wá jẹ́ protege Alhaji Saheed Òṣùpá àwọn méjì tí mo fẹ́ lò nù wọn yìí ògbóǹtarìgì ni wọ́n kájú ẹ̀ wọ́n ká tó dáadáa àkọ́kọ́ náà àwọn tí mo máa lo Alhaji Idris Aloma Ọbalọ́lá màá dẹ̀ wá lo Alhaji Alani Messiah ṣe rí àwọn méjèèjì tábà ní parọ́ wọ́n kájú ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó gbangba sùn lọ́yẹ́ nínú àwọn tó ń lo style Saheed Òṣùpá ó wá ikọ́ ní kọ́ńtà dípò wá dùn mí pé Ìbàdàn la méjì fi ṣe base but all the same wọ́n gbìyànjú ọ̀dà wọ́n ṣe alábàápàdé fídíò Alani Messiah kan wọ́n rò pé Alani Messiah yìí mo ṣẹ̀ṣẹ̀ notice ẹ̀ no mo ti máa wo fídíò wọn ti pẹ́ẹ́pẹ́ fún wọn good náà but wọ́n wá lo nǹkan nínú fídíò tó fẹ́ play fún yìí but kí n tó lọ sọ́dọ̀ Alani Messiah ẹ̀ ká kọ́ gbọ́ Ọbalọ́lá náà ká gbọ́ Ọbalọ́lá kẹ́lẹ̀ mọ̀ pé Ọbalọ́lá náà wọ́n pójú owó ó yá ẹ̀ mọ fídíò tó wà lókè. ọjọ́ dàgbọ̀nrín bá sí lọ́jọ́ òkú rẹ̀ ẹ̀jẹ̀ aráyé ò ní bí kú mọ́ èmi. àgbọ̀n mi agbọ́ tó tó wọ̀ aráyé ò ní wọlé mi dè mí. ọba tó gbogbo fọ́ọ̀lẹ̀ kò ní jẹ́ ká paná ògbó táwọn ayé ti mọ̀ yìí. òní fi láburú mẹ́bí mi màwọn tó bí mi lọ́mọ òní ṣe wọ́n ní pẹ̀lẹ́. alájọ́ lọ́bìkú kalẹ̀ wọn bá ní. ẹ̀bùn wá dúró ti níbírí bàbá mi ń pè mí back to back ìjọ ló máa wá mọ́ níyà mo fẹ́ kó wá ṣeré ìjọ ló máa wá mọ́ níyà. ìdírí ti sẹ́ ìdírí ó ti sọ onímọ̀ níyà Alábíọ́lá àbàyí dírí bẹ onímọ̀ níyà. ẹ káàbọ̀ padà ẹ ti gbóhùn Ọbalọ́lá akọrin bí ẹni jẹ̀kọ́ ni ẹ̀kejì tí màá play fún yín Alani Messiah ó yẹ gbọ́ Alani Messiah náà. Ẹ káàbọ̀ ṣe gbóhùn Alani Messiah ibi tí mò ń lọ gan ni mo dé yẹn Alani Messiah lo ohun tí Alani Messiah fi kọrin bíbà kì í ṣe kò jọ títí Saheed Òṣùpá rárá tó túmọ̀ sí pé Alani Messiah ó ní ohun tó pọ̀ oríṣiríṣi bíi méjì sí mẹ́ta because ohun tí Alani Messiah ló ń bíbà yìí ó yàtọ̀ gédéǹgbé sí ti Saheed Òṣùpá ohun yìí àgbà eléré kan ló ní ohun yìí àwọn méjì ló máa ń lò nínú àwọn onífújì tó yẹ pé àgbà ni wọ́n tó bá ń sọ onífújì ògbóǹtarìgì nínú onífújì àwọn fújì icon àwọn náà ń lo ohun tí Alani Messiah yìí ló ń bíbà mo yẹ rí fídíò yẹn mo pé ohun yìí rèé ohun bàbá àgbàlagbà Alani Messiah wọ́n try nínú fídíò yìí nínú láìfì ẹ bá pé ohun yẹn gan ó thrill àwọn èèyàn lẹ́ka àwọn pípọ̀ yẹn kówó jáde òun lẹ́ka àwọn pípọ̀ yẹn kọ́ náwó wọn wú bí nǹkan ṣe ń wo show yẹn inú mi ń dórí mi wú pé bọ̀bọ́ ìdẹ́ lóhùn
tó jẹ́ kó rí èèyàn dìde orí mi ń dìde ni pé ohun yẹn ẹni tó bá mọ ohun tálà ní mẹ́sàáyà yẹn ń lò níbẹ̀ yẹn ẹ bá mi drop ẹ̀ sínú comment section ẹ jọ̀ọ́ tó lọ́mọ mo fẹ́ mọ̀ ẹni tó bá wá gẹ̀ẹ́tì ẹ̀ máa wọ DM ẹ máa kàn ṣe owó data mi ń lówó ọlọ́run kó ṣàánú èmi náà ni o máa ṣe owó data sẹ́ni ẹ̀ direct ẹni tó ohun tí yàrá ní mẹ́sàáyà ló ń bí báyìí o wàláì máa ṣe owó data sẹ́ni yẹn tí ò ń ṣòwò kékeré tí ò ní pa mí lára máa ṣe fẹ́ nìyẹn máa wọ DM ẹ nìyẹn máa dẹ̀ send ẹ̀ sẹ́ni yẹn ohun tálà ní mẹ́sàáyà lò tẹ́ ń wó lókè ohun tó lò yìí mo fẹ́ mọ̀ ta ló lo ohun yẹn mi ò sọ̀rọ̀ style sí o ohun that voice tálà ní mẹ́sàáyà pick mẹ́ẹ̀ ẹni tó bá ti get ẹ̀ orúkọ ìmọ̀ ọmọ yẹn olólùfẹ́ yóò ti yí padà Olúwayé stay blessed màá tún máa rí yín láìpẹ́ láì jìnnà ó dàbọ̀.